ẹ káàárọ̀ o, àní ṣòwò ṣọ́ọ̀tì o, àní gbowó gúrúmì kò di wàhálà o, gbọ́mọlé láǹtà kò di wàhálà o. Mo fẹ́ sáré já yín sí i fún gbogbo ìwọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tó máa wo ṣó Ààrẹ Almaroof, ẹ ṣí àkíní torí ìrònú tèmi yàtọ̀ sí ìrònú ẹlòmíì, àmì mi ronú nípa ọmọ Yorùbá. Gbogbo ìwọ tó bá ní ṣọ́ọ̀bù ní ojú títì nílùú Nàìjíríà, mo máa advice ẹ kó mú mọ́tò wọlé ní èní sí àárọ̀ ọ̀la, kó lọ park àwọn ọjà tó bá wà important kúrò nínú ṣọ́ọ̀bù ẹ̀, nítorí protest tó fẹ́ ṣe yìí olè náà máa fi jà o. Ṣé ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí? Gbogbo ìwọ tó bá ní ṣọ́ọ̀bù lójú títì, yálà ní Sùúrùlérè ni o, ojú Ẹlẹ́gbà ni o, Lagos Island ni o, Ìkòyí ni, tó mọ̀ pé ṣọ́ọ̀bù ẹ wà lójú títì tó dẹ̀ ní nǹkan tó wà available ń bẹ̀, tó o bá tètè gbọ́ kínní kó tó dán the first, tètè lọ kó ẹrù tó important kúrò nínú ṣọ́ọ̀bù ẹ̀. Gbogbo àwọn tó ń sọ yìí wọ́n máa da irú àti agbọ̀n máa dà pọ̀ mọ́ra wọn. Lẹ́ẹ̀kan sí ìrònú ẹ̀yin ọmọ Nàìjíríà ló bẹ̀ mí o, ìlú òyìnbó lèmi wà o. Gbogbo wọn tó bá ní ṣọ́ọ̀bù lójú títì tó dẹ̀ mọ̀ pé ó ní ọjà gidi, àwọn ọmọ yìí ń bọ̀ wá fọ́ ṣọ́ọ̀bù yín, àti ń rí sample. Ẹ rí i pé kódà àwọn MTN kankan àwọn náà máa kọ́kọ́ fẹnu kó jábìn. Gbogbo nǹkan tá a ti ń rí yìí, ìwọ tó o bá ní ṣọ́ọ̀bù lójú títì, Ààrẹ Almaroof lórúkọ mi, mo kàn fẹ́ ràn yín lọ́wọ́ ni. Kò bá jẹ oúnjẹ ló ń tà, kò bá jẹ ẹlẹ́tírónìkì ló ń tà, kò bá jẹ góòdù ló ń tà, kò bá jẹ aṣọ ló ń tà, anything tí ò bá tà èrè ní fọ́ọ̀mù olè o. Ọmọ olè ò ní nǹkan tó ń lù sí o, tó bá gbé pure water gan èrè ní fún wọn. Tó o bá ní ṣọ́ọ̀bù lójú títì, torí protest báwa ṣe ń wò táwọn èèyàn ń sọ tó ń sọ yìí, àwọn tẹ́bi ń pa tó yẹ pé àwọn tó yẹ pé wọ́n ti di hungry lion, wọ́n ti di hungry goat, wọ́n ti di hungry dog. Mi ní parọ́ fún yín, mi blame wọn, bọ̀ protest yìí àwọn èèyàn máa fọ́ ṣọ́ọ̀bù. Mo ń prophetize fún yín, wọ́n máa fọ́ ṣọ́ọ̀bù ní títì. Ìwọ tó bá lọ́jà gidi tètè gbé mọ́tò kó fi kó ọjà kó máa kó lọ́lé ẹ. Tó bá yá kẹ láàrin òṣèré fún yín, oore tèmi ni tí mo fẹ́ ṣe fún yín láàárọ̀ yìí nìyẹn o. Ire o.